kankan wẹ́sẹ̀ kájára fún àwọn ẹ̀sìn ọba kájára àwọn eléyìí kèésì ọba tí mo sọ kàtàkùtà kèésì ọba kàtàkùtà àwọn tí ń sọ pé àwọn kan bẹ wọ́n gbé orí adé wọ́n tẹ̀lé kí wọ́n gbé wá láti kẹ́ ó yàtọ̀ sáwọn tí ń bẹ̀rẹ̀ tó bá ti láwọn ọba tí ń bẹ̀rẹ̀ sọ́gù àwọn tí ń sọ́gù sórí tó bá ti láwọn tí ń. Oríṣi àwọn èèyàn ní bẹ́nu ayé o kéèyàn ọjọ́ mọ̀ wò tí mú mi wò tí ń jẹ́ nòwò tó yẹ pé gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ nìwò ní ti ń lò ọ wá lọ sáàfin ibì kan ni wọ́n wí kó ja torí àtẹnujẹ àbí tí ó kì bọnu. Ẹ dákun ṣé ń tẹ́ ẹnu yìí sọ ṣé ń tẹ́ tí ọ̀fọ́n tó pè é láàfáà yìí ṣé ń tí ń sọ láàrin sẹ́nu ẹ̀ gbà lélẹ̀ tọ́jọ́ fọn tẹ́pọ̀ fọn tó pè é láàfáà yìí ṣé ń tẹ́nu ẹsẹ́nu ẹ̀ gbà. Ẹni tó lù ú mọ́ sọ páwọn dúró tọ́lọ́hún sẹ́nu tí ẹ gbà pọ́n lè dúró tọ́lọ́hún sórí ẹ lè dé kọ̀rọ̀ yàrá ilé ẹ̀kẹ́ mọ́ bá gba ọ̀sẹ̀ àbí kẹ́ mọ́ bá ìgò ẹ̀bú ń bẹ̀. Tẹ́ bá ti á fẹ́ jẹ bá ti á fẹ́ bẹ́ẹ̀ fẹ́ gbowó kan lọ́wọ́ ẹnìkan bá àbẹ̀ fẹ́ gba àwọ́ọ̀dù àbí nǹkan bá fẹ́ fìyàn láwọ́ọ̀dù báyìí làákàyè yóò wá sọ ní ẹ̀wà nílà káyì kankan máa wí ikú wì àwọn ọba kan èyí sáwọn ọba kan tẹ́ ń sọ kú sọ ìyẹn ni pé tẹ́ ń sọ ni pé ọba tẹ́ lọ́dọ̀ ẹ̀ yìí bí ṣe ń pọ́n òsàlẹ̀ tí ń gbó sàgá ọ̀dà tẹ́ bá ti ń sọ pé bó ṣe ọba ṣe ń pọ́n òsàlẹ̀ tí ń gbó sàgá ọ̀dà ẹ mọ̀ wù kí yálẹ̀ náà ń dúró sínú ẹ̀sìn ẹ tú láwà ní orí yín lẹ̀ kẹ́ kọ gbogbo Kùránì lé yẹn kó bọ́ta kẹ́ kú sọ nílé ilé abaláwo àsóúnjẹkújẹ ọ̀fọ́n àti ẹ̀pẹ̀rẹ̀ àwọn láàfa rádaràda ẹni ẹ ṣàgbọ́gun tí ń wí lẹ́nu odidi ẹni tó pè rẹ̀ láàfa orí ọba tó dúró tọ́lọ́wọ̀n kan so ilé ọba kan yẹ̀yẹ̀ rẹ̀ ọba tí wọ́n wà ní ààfin rẹ̀ ní ìsìn wọ́n sọ ọjọ́ kan pé yan ọba tí ó bá ti lóhùn òṣìṣẹ́ sí ó ti fi hàn ní ìsìn pẹ́yìn gan àfa oúnṣẹ̀ṣẹ̀ lẹ́yìn náà àfẹ́ ẹlẹ́bọ lẹ́yìn náà ẹ má pè yín láàfẹ́ ẹlẹ́bọ ẹ wà mọ́ bínú sẹ́yìn wá ṣe ẹlẹ́bọ ẹ náà ti ń fi ẹ ti ń dọ́gbọ́n yin ẹ ti ń ṣẹbọ nu ẹ náà dọ́gbọ́n sọ pé bọ́ dànù á pàdé wájú Ọlọ́run kò sí wàhálà Ọlọ́run okùn. Thanks for watching. Kindly like, follow and subscribe.